Audio Jungle. Audio Jungle. Kúrọ̀lẹ́, ẹ sì káàbọ̀ sórí ètò àfàlọ́ kọ́mọ lásà. Àlọ́ o, ẹ̀yin tẹ́ wà nínú ilé, ẹ ti mọ̀ bí a ti máa ń ṣe, ẹ máa wí pé àlọ́. Àlọ́ mi tòní dá lórí ìjàpá, ajá àti ìyá arúgbó kan. Ìjàpá àti ajá wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ nígbà ìwáṣẹ̀. Lọ́jọ́ kan, ìjàpá àti ajá wọ́n jọ ń rìn lọ ní ojúde ilé ọba. Bí wọ́n ṣe ń rìn lọ yìí, wọ́n pàdé ìyá arúgbó kan tó ń ti oko bọ̀. Ìyá arúgbó yìí lọ ṣẹ́gi lóko ni. Ìyá yìí gbé igi tó lọ ṣẹ́ lóko, ó gbèrú lórí, rọra ń tẹ̀ ẹ́ yẹ́ńkẹ́ yẹ́ńkẹ́ nítorí pé ara ti dára àgbà. Bí wọ́n ṣe pàdé ìyá arúgbó yìí, ajá sọ fún ìjàpá ọ̀rẹ́ rẹ̀, ó ní ìjàpá, jẹ́ ká ran ìyá arúgbó yìí lọ́wọ́. Ẹrù igi tí ìyá yìí rù ó ti fẹ́ máa ṣẹpà á lórí. Ìjàpá bá dá ajá lóhùn, ó lóhùn ò ní àkókò láti fi ṣòfò ní tòun. Ó ní tí ajá bá fẹ́ ran ìyá yìí lọ́wọ́, ó lóhùn ò mú lọ́wọ́ dání, ó ló lè lọ ràn án lọ́wọ́, àmọ́ òun ní tòun, òun ò ní dúró de ajá dépòdépò pé òun ó bá ìyá arúgbó yìí gbé ẹrù rẹ̀ dé ilé rẹ̀. Bí ajá ṣe lọ bá ìyá arúgbó nìyí, ó bá kí ìyá yìí náà dá a lóhùn. Ó sì béèrè pé kí ìyá yìí jẹ́ kí òun bá gbé ẹrù igi tí ìyá yìí rù lórí, kóun bá ìyá yìí gbé ẹrù igi yìí délé. Ìyá yìí bá kí ajá, ó ní o ṣeun ọmọ mi, ìwọ náà ó rí ọmọ pè rán níṣẹ́ lọ́jọ́ iwájú. Bí ajá ṣe bá ìyá arúgbó yìí gbé ẹrù igi délé nìyí. Nígbà tí wọ́n délé ìyá arúgbó yìí, tí ajá sọ ẹrù orí rẹ̀ kalẹ̀, ajá bá ní, ìyá, ṣé nǹkan míì wà tí ẹ fẹ́ kí n bá yín ṣe? Ìyá ní kó mọ́ ṣe ìyọnu, kò sí nǹkan kan mìíràn. Ìyá sọ fún ajá pé ajá ti gbìyànjú ní bí ó ṣe bá òun gbé ẹrù igi òun délé. Làjá bá ní, ó dáa ìyá, mo rí yín ná, ó tún dìgbà. Bí ajá ṣe fẹ́ mọ́ ọ lọ, bẹ́ẹ̀ ni ìyá arúgbó yìí pe ajá padà. Ó sì pe ajá wọ inú yàrá rẹ̀. Ó wá sọ fún ajá, ó ní bó ṣe ń ṣe ìyẹn ni kó máa ṣe lọ o. Ó ní nítorí oore tó ṣe òun náà ṣe tán láti ta lọ́rẹ. Nínú yàrá ìyá arúgbó yìí, ìlù mẹ́ta kan wà ńbẹ̀. Àwọn ìlù yìí ńṣe ni wọ́n pọwọ́ léra wọn. Ìyá yìí wá sọ fún ajá wípé òun fẹ́ kí ó gbé ọ̀kan nínú àwọn ìlù yìí. Ó ní kì í ṣe ìlù lásán rárá o. Ó ní nígbàkúùgbà tí ebi bá ti ń pa ajá, tó bá ti lè lu ìlù yìí, ó ní ohunkóhun tó bá wù láti jẹ, ó ní yóò bá níwájú tábìlì oúnjẹ rẹ̀. Ajá bá wo àwọn ìlù mẹ́tẹ̀ẹ̀ta yìí, ó bá gbé èyí tó kéré jùlọ nínú ìlù náà, ó bá di ọ̀nà ilé. Nígbà tájá délé, ajá gbé ìlù yìí pamọ́ sábẹ́ ibùsùn rẹ̀. Nígbà tó ṣe sàá nílùú ajá àti ìjàpá, èèyàn bẹ̀rẹ̀ sí ní mú ní ìlú náà. Àtọmọdé àtàgbà, kódà àtọba ìlú, oníkálùkù wọn ló bẹ̀rẹ̀ sí ní rù látàrí pé wọn ò rí nǹkan jẹ bó ti tọ́ àti bó ti yẹ. Ìgbódọ̀sán ọjọ́ kan, ìjàpá bá jókòó nínú ilé rẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní ronú lórí ohun tó lè ṣe. Ó ní ṣùgbọ́n òun ṣàkíyèsí pé ọ̀rẹ́ òun ajá, bíyàn ṣe mú tó ní ìlú, ńṣe lára ajá ń dán sí o. Ó ní láti jẹ́ wípé ó ní ọgbọ́n kan tí ajá ń dá sí ọ̀rọ̀ ara rẹ̀. Bí ìjàpá ṣe lọ sílé ajá nìyí, ó bá ní, ọ̀rẹ́ mi, kí ló ń jẹ lásìkò yìí? Ó kàn sáà ń dán ni, kàn sáà ń dán jọ, ara ẹ̀ kàn sáà ń jọ lọ. Làjá bá ní, sọ rántí ìyá arúgbó tá a pàdé níjọ́ òní tí mo bá gbẹ́rù délé? Ìyá yẹn ló ta mí lọ́rẹ ìlù kan o. Ó sì ti ní tí bá ti lu ìlù yìí, oúnjẹ ó mọ̀ jáde. Ìlù yìí ni mò ń lù tí mo fi ń róúnjẹ jẹ o. Ìjàpá bá bẹ ajá bá ní, àkólùlù yẹn lójú òun, ebi ń pò òun. Bí ajá ṣe lu ìlù yìí, oúnjẹ bá jáde síta, làwọn méjèèjì bá jẹ. Ibi tó ti ń jẹun yìí ni ìjàpá ti sọ fún ajá, ó ní, ajá, ṣé bí ìlù mẹ́ta ló sọ pé ń bẹ ní yàrá ìyá yìí?
ó ṣe wá jẹ́ pé èyí tó kéré jù nínú ìlú mẹ́tẹ̀ẹ̀ta ń ló gbé. Ajá bá dá ìjàpá lóhùn, ó ní díẹ̀ náà tó nínú nǹkan ní nǹkan. Bẹ́ẹ̀ ni ìjàpá rò nínú ọkàn rẹ̀ pé díẹ̀ kọ́, kínkínni. Tí n bá fi lè lọ sí yàrá ìyá arúgbó yìí, tí n bá fi lè rí ìlú tó tóbi jùlọ nínú ìlú ìyá yìí gbé, ń bẹ̀rẹ̀ sí nílùú ìlú yìí, ń wá sílé oúnjẹ ńlá débi pé lọ́dọ̀ mi ni gbogbo aráàlú ó ti mọ wá ra oúnjẹ. Ká tó wí ká tó fọ̀, mo ti dolówó nù. Ń kọ́lé ńlá, ń sì fẹ́ ìyàwó tó rẹwà jù ní àárín ìlú. Bí ìjàpá ṣe ń rò lọ́kàn rẹ̀ nù. Ní kété tí ìjàpá jẹun tán nílé ajá, ṣé kí n mọ́ tàn yín. Bí ìjàpá ṣe gbọ̀nà lé ìyá arúgbó yìí lọ nìyí. Ìjàpá bá lọ síbi fèrèsé ìyá arúgbó. Fèrèsé ni àwọn Yorùbá ń pè ní fèrèsé. Ní èdè Yorùbá ó túmọ̀ sí window. Ibi fèrèsé ilé ìyá arúgbó yìí ni ìjàpá fò tó bá wọ inú yàrá ìyá arúgbó. Bó ti dé yàrá ìyá arúgbó yìí, inú rẹ̀ dùn, ó rí lù méjì tó kù ní yàrá ìyá arúgbó yìí. Bí ìjàpá ṣe kí èyí tó tóbi jùlọ nínú ìlú yìí, bó ṣe kì í mọ́lẹ̀ nìyí, ló bá tún gba fèrèsé jáde padà. Nígbà tí ìjàpá délé rẹ̀, ó tilẹ̀kùn ilé rẹ̀ mọ́rí dáadáa kẹ́nìkan kan mọ́ bá dí lọ́wọ́. Ó fẹ́ gbọ́sẹ̀ ìlú yìí wò. Ó ti gbogbo wíńdò tilẹ̀kùn. Ó bá bẹ̀rẹ̀ sí nílùú ìlú yìí, pápápá dìpá pápápá dìpá. Ẹ rí. Bó ti bẹ̀rẹ̀ sí nílùú ìlú yìí, dípò tí oúnjẹ ó fi jáde, egungun oní ẹgba mẹ́ta tí ẹnu rẹ̀ ṣe sàràsàrà ń ló jáde sí ìjàpá o. Bí egungun yìí ṣe bẹ̀rẹ̀ sí ní fi ẹgba rẹ̀ yá ìjàpá nìyí. Ẹ̀sìn kúkú mọ̀ pé ó ti tilẹ̀kùn, ó ti ti wíńdò, kò sí ibi tó fẹ́ gbà sájáde. Eégún tá à ń wí yìí lọ́jọ́ yìí, ó lu ìjàpá débi pé gbogbo ara rẹ̀ ń ló bó wàlà 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 wàlà. Kí lẹ̀kọ́ tá a rí kọ́ nínú ìtàn yìí? Ẹ̀kọ́ àkọ́kọ́ tèmi rí dìmú ni wípé ẹ jẹ́ ká kọ́ bí a ti máa ń ran àwọn àgbàlagbà lọ́wọ́. Ẹ jẹ́ á kọ́ bí a ti ń bọ̀wọ̀ fágbà. Kò bá jẹ́ òbí wa ni, kò bá jẹ́ àwọn aládùúgbò wa ni, kò bá jẹ́ àwọn tó yí wa ká ni. Àtọmọdé àtàgbà ni àlọ́ yìí bá wí, pàápàá jùlọ àwọn ọmọdé. Tẹ́ ẹ bá ti rí àgbà tó gbẹ́rù lórí, ẹ jẹ́ á kọ́ bí a ti ń ràn wọ́n lọ́wọ́ láti gbẹ́rù lórí wọn. Ẹ jẹ́ á kọ́ bí a ti ń bọ̀wọ̀ fún àgbà. Ẹ̀kọ́ kejì, gẹ́gẹ́ bí ajá ṣe sọ, ni wípé díẹ̀ lóòótọ́ ó tó nínú nǹkan ní nǹkan fẹ́ni tí ò bá ní ọ̀kánjúà. Tá a bá ti rí nǹkan díẹ̀ gbà lọ́wọ́ ẹnìkan, ẹ má jẹ́ á tojú bọ̀ èyí tó kù. Ọ̀kánjúà ló padà sún ìjàpá dé bó ti padà lọ sílé ìyá arúgbó láti lọ gbé ìlú ńlá. Ojú kòkòrò àti ọ̀kánjúà kò dára. Ó máa ń padà kóni sínú ìdààmú àti ìyọnu ni. Nítorí náà ẹ má jẹ́ ká jẹ́ ọlọ́kánjúà. Ẹ jẹ́ á kọ́ bí a ti ń ran àgbà lọ́wọ́. Ẹ jẹ́ á kọ́ bí a ti ń bọ̀wọ̀ fún àwọn àgbà tán yí wa ká. Ìbáà jẹ́ àwọn òbí wa ni, àwọn aládùúgbò ni, tàbí àwọn tí a jọ ń gbé agbègbè kan náà. Ọlọ́run Olódùmarè yóò sì ran oníkálùkù wa lọ́wọ́. Ṣé ẹ rí, èrè ń bẹ nínú ìbọ̀wọ̀ fún o. Èrè tó tóbi, tó nílá, tó ṣe gbòógì, ó ń bẹ nínú ká bọ̀wọ̀ fágbà, ó ń bẹ nínú ká pọ́n àgbà lé. Àgbà tá a pọ́n lé, ó lè mọ́ jẹ́ òun ni ó ṣe wá lóore. Ẹni tá a ṣe lóore lónìí mọ́ lè mọ́ jẹ́ òun ni ó ṣe wá lóore dípò. Ṣùgbọ́n Ọlọ́run ń bá wa kọ́ọ́lẹ̀, ń fi sákọọ́lẹ̀ òǹkálukú wa. Oore tó ṣe fún lágbájá níjọ́ báyìí, oore tó ṣe fún tàmẹ̀dù níjọ́ báyìí, ìrànlọ́wọ́ tó ṣe fún làkàṣègbè níjọ́ báyìí báyìí. Gbogbo ẹ̀ ní ń bẹ lákọsílẹ̀ Elédùmarè, tó sì jẹ́ pé níjọ́ tí òṣùwọ̀n wa bá kún wájú Ọlọ́run, níjọ́ tèrè ó bá dé báyìí, bí ẹni ń kájọ ni. Ẹ gbádùn mi? Bí ẹni tí ń kájọ ni. Nítorí náà ẹ má jẹ́ kí agara dá wa ní rere ṣe bí Bíbélì ṣe sọ. Ẹ jẹ́ á tẹ̀síwájú láti máa bọ̀wọ̀ fágbà. Ẹ jẹ́ á tẹ̀síwájú láti máa ṣe fáwọn aládùúgbò wa. Níjọ́ tá a bá kó àjọ rẹ̀ báyìí bí ẹni tó ṣoògùn owó.
Olúwatóyìn Ayolúṣọlá yín náà ló ti mú àlọ́ tòní wá sórí ètò fún yín. Mo lérò pé ẹ ti rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kan nínú rẹ̀. Ẹ̀kọ́ tẹ̀yin kọ́, ẹ lọ sí comment section, ẹ̀kọ́ bẹ́ẹ̀ àwọn ẹlòmíràn náà ó tún rí nǹkan dì mú lọlé. Ẹ̀yin ò tí ì láìkì ìkànnì yìí bá ti ń pariwo lówó rẹ̀ tá à ń lọ́gun rẹ̀ tó ẹ̀ láìkì rẹ̀. Ẹ tí subscribe, ẹ subscribe. Ẹ tí ì share rẹ̀, ẹ share rẹ̀. Ẹnìkan lè bá pàdé ní Facebook tiyín náà tó náà ó sì wò ó tí ó rẹ́kọ̀ọ́ kan tàbí òmíràn kọ́ nínú rẹ̀. Ògbómọ̀ṣọ́ níbẹ̀ ni wọ́n ti bí mi níbi tó ti ń jẹ kàkán tó fẹ̀kọ́ yẹn gan lé. Ẹ̀yin tẹ́ ń gbádùn ìkànnì yìí, ìpàdé wa ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀. Àmọ́ ṣá o, kó tó di lọ́sẹ̀ tó ń bọ̀ ńkọ́. Mo ní ire o, ire kàǹkà.